Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Sisi Alagbo 3 Papa Supe 3 some na water o. Sisi Alagbo alpha. Gbádùn kékeré yẹn kò lè báyé mi jẹ́. Lọ listing. Má kẹ́ni kankan fún ẹ ní depression o. Ìwọ tó bá fẹ́ wá síbi pé ó support kíní kan problem ti ẹ nìyẹn. Body count mi nínú yín. Ó yẹ kí abẹ́ yín máa sunkún tẹ̀lé yín lẹ́yìn tẹ́ bá ń lọ ní títì ni. Body count ẹlòmíì nínú yín ó worst ju ti Sisi Alagbo lọ. Wọ́n ṣe 3 some, wọ́n ṣe 10 some. Any problem gan o, especially ẹ̀yin obìnrin tẹ́ ń gbé káàkiri. Any problem gidi ohun tí ìjọ́ tí gbogbo obìnrin bá decide láti má máa sọ̀rọ̀ nípa wo fídíò òṣì bẹ́ẹ̀ yẹn, láti má máa play ẹ̀, láti má máa share ẹ̀, kí àwọn ọkùnrin tó ń release irú nǹkan bẹ́ẹ̀ yẹn kán tó stop. If not, àwa obìnrin, they will be taking us for granted. Wọ́n lóbìnrin lọ̀tá obìnrin. Tẹ́ Sisi Alagbo ó ṣe kinní kan sọ̀rọ̀. Má domi má dorogún mi. Abẹ́tèèyàn lè wá fọwọ́ mọ̀ náà. Ìgbà tó lọ́kọ, ẹ̀yin lẹ ń sunkún gbọ́kọ, ó gbọ́kọ lọ́kọ. Ṣé bá tó ti wá fọkọ sílẹ̀ ń sìn kó máa ti gíbọ́ tiẹ̀? Kí ni problem tẹ́ ní náà? Ta lè nìyàn Ọlọ́run kó wá wí. Pàpàpà bẹ́ẹ̀ lómi gan-an ó kọjá ti Sisi Alagbo. Jamoni ẹ ń show ẹ ń gbé fídíò pé ó ń jó olórin kì í ó ní Jamoni náà ẹ pórí ẹ kéré díẹ̀ tóbi ni. Àwọn ọmọ Jamoni yẹn iṣẹ́ burúkú ni wọ́n iṣẹ́ àgbákò iṣẹ́ làwọn ọmọ Jamo. Pasuma ẹ gbọ́rin tó kọ ni. Bí Jamo ò bá sanra tó bá dàbí ìgbàlẹ̀ o Jamo láti ilá abọ́ ńlá. Sisi Alagbo ẹni ọlá ó ní abọ́ ńlá, abọ́ fẹ̀rẹ̀ gẹ̀dẹ̀, abọ́ pàǹpà. Ohun tíjọ́ tí àwa obìnrin ta bá stop. Àwa rẹ̀ nìkan ṣe ọ̀bùn ló mọ kó dójú. Ọ̀bùn àwọn náà ń ṣe fọ́ndó fò nínú oko. Ẹ máa borọ́. Gbogbo wa lè máa dè kísà ìjáàbù kíká kò borí náà. Gbogbo wa lè máa dè kísà ìjáàbù kíká kò borí. If you have been in a state wípé o jẹ́ single mother àbí o kọ́kọ́ àbí o lórí ọkọ, yes, let me put it that way. Àìmọye obìnrin tí ò lórí ọkọ. Kò kí jẹ́ pé wọn ò mọ̀ ṣe. Even ló máa ń rí ẹ̀ kíyàn lórí iṣẹ́ kó tún lórí ọkọ. Ó máa ń rí ẹ̀ gan-an. Lẹ́ṣẹ̀ máa ń bú àwọn actress yẹn, wọ́n sí ní ọkọ, wọ́n gbélé ọkọ. Lẹ́ṣẹ̀ máa ń sọ̀rọ̀ sí wọn. Oníkálukú ló mọ ohun tó fẹ́. Gbà tí ò lọ́kọ, ẹni kò lọ́kọ. Ó lọ́kọ, lọ́kọ ló gbà. Ó tún kúrò ní ọkọ ẹ tó sọ pé ó ṣe monitoring spirit lẹ́yìn ni. Ẹ̀yin ò níṣẹ́ ni. Ṣé monitoring spirit lẹ́yìn kí máa monitor ayé Sisi Alagbo kiri? Ta ló record rẹ̀ bí tó ti ń ṣe kinní kan sọ̀mù. Àwa wí tán ìkan fẹjú ń fẹ́ mú àṣírí ẹ̀ wà lọ́wọ́ òun ìgbà tó ṣe kinní kan irọ́ ni. Ọmọ ń gbọ́mọ. Ẹni tí ò fa rẹ̀ ojú ọmọ lọ ó náà fẹ́ di godmother lórí íńtánẹ́ẹ̀tì. Ìwọ fúnra rẹ̀ ọmọ nìyẹn lórí íńtánẹ́ẹ̀tì wọ́n náà fẹ́ di godmother. Ẹni ọlá ṣayí ẹ lọ gbogbo ọmọ tó gbọ́gbọ́n ṣiṣẹ́ ó máa lásìkò gbádùn àgbà tó máa fi jayé. Tẹ́ bá fẹ́ sunkún ẹ bẹ̀rẹ̀ sí ní sunkún. If you want to sunkún lábẹ́ page sunkún responsibly ni o. O support kíní kan problem ti ẹ nìyẹn. Problem báyé ṣe nípa tiwa Savage náà nìyẹn. Wọ́n gbé òwò ẹ̀ síta kíní kan. Ẹ máa gbé òwò obìnrin síta. Even Alhaja Kaola wọ́n gbé òwò ẹ̀ síta. Èyí obìnrin lè máa sáré máa gbé ìyẹ̀rọ kíní kan. Ó ṣe dẹ́nsọ̀mù, ó ṣe kíní kan sọ̀mù. Wọ́n bá ní kọ́ wo body count mí nínú yín. Body count mí nínú yín. Tẹ́ bá ń lọ ní títì bóyá kábẹ́ yín máa pàtẹ́wọ́ tẹ̀lé yín lẹ́yìn ní pow 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 pow. Omi abẹ́ mi nínú yín ló máa ń ṣe a máa pòṣẹ́ máa títọ́ ni
gbogbo pátápátá ni mọ́lá ẹni sílẹ̀ bá mọ́ bá ní bàráwò ẹ̀yin obìnrin kíní yẹn ò rìn yín láyà kò sound irritating sí kò wà disgusting sí ẹ rí bí nǹkan tí ò dáa tí rí pé nǹkan tí ò dáa ni tí rí pé nǹkan tí ó yẹ kéye obìnrin máa ṣí ẹ̀ kó máa sọ̀rọ̀ nípa ẹ̀ ni mímí inú yín worst gbogbo wa ò lè máa ọ̀bùn ló máa ń dókó jù gbogbo wa ò lè máa dàjábù borí káàkiri oníkálukú ló ní life ẹ̀ láti live gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe ayé ni pé ẹ fẹ́ tẹ́ bá ti pé èèyàn kan ń ga báyìí ẹ fẹ́ kó wà lábẹ́ ẹsẹ̀ yín tó bá ti wá sí lábẹ́ ẹsẹ̀ yín ọ̀nà tẹ́ bá ti já wálẹ̀ lẹ́ ń wá say wetin now say who die say wetin Sisi Alagbo máa arrest anybody wọ́n máa ní pé lọ tó bá fẹ́ arrest kíní kan nọ́mbà ẹ̀rọ àlọ́rọ̀ máa arrest anybody you don't need to arrest anybody arrest ó ń tán lọ ọ̀rọ̀ Síkírá Sisi Alagbo Ẹniọlá wàláì ó ń tán lọ ọ̀rọ̀ Síkírá pàtó pariwo Mohbad ṣé wọn padà dákẹ́ Mohbad wọn ti mú tẹlòmíì pọ̀n wọ́n tún máa tó gbé tiẹ̀ náà lé wọ́n tún mú tẹlòmíì pọ̀n ọ̀rọ̀ Síkírá ní íńtánẹ́ẹ̀tì ọ̀gá lórí Facebook ó ń tán lọ tèmi ni pé wèrè ni ìyá ẹ wèrè ni ìyá tó bí ẹ wọ́n tó kọ wèrè ni yín mà yẹn wèrè ni ìyá tó bí ẹ olórí ibú ni ìyá tó bí ẹ èmi ò ní ṣe bí ìyá yín olóòórùn àwọn ìyá yín tó máa lọ yọ̀dí fún báṣẹ́lọ̀ ní kọ́nà àwọn ìyá yín tó máa ń yọ̀dí dino diski àbí kí ló pé rẹ àwọn ìyá yín tó máa lọ yọ̀dí fún báṣẹ́lọ̀ ní bọ́sikọ́tà tí wọn ní wẹ̀ wọ́n wá da òórùn èkìsà wọn wá dáàbò because ayé ò ní fúnra sí wọn Sisi Alagbo wà flashy gbogbo ayé lórí papa súpé kíní kan kìí gbogbo ayé lórí ó wà flashy torí irú ìyá Dino olórí ibú nìyẹ́ ẹ̀ gbogbo àwọn tí good boys àdúgbò náà máa ń bá ìyẹ́ ẹ̀sùn tí bàbá bá ti mọ̀ gógóró yó kò ní lè tẹ̀ ìyẹ́ látẹ̀kanlẹ̀ ìyẹ́ máa lọ máa gbèdì fún àwọn boys ní boys quarter gbogbo àwọn báṣẹ́ lọ àdúgbò ìyẹ́ máa lọ máa tọrọ pure water lọ́wọ́ wọn ìyá Dino mọ́mọ́ ìyẹ́ dáadáa ó máa lọ tọrọ pure water lọ́wọ́ wọn ní ẹ̀fọ́ èdè bọ̀dá kínní bọ̀dá kọ́pà bọ̀dá olórí ibú ni wọ́n náà bọ̀dá kọ́pà ní pure water ń bẹ̀rù ẹ dákun ẹbùn mi pure water irọ́ ni o wọ́n máa ti náwó báyìí pọ́n gba pure water báyìí kọ́pà máa ń fọ mú fàyà wọn wọlé ni máa ti fọ mú fàyà wọn wọlé kásáré yọ̀d pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n ti dàṣọ òbò mọ́lẹ̀ torí pọ́bùn làwọn ìyá wọn ayé ò ní fúnra sí wọn ọ̀bùn làwọn ìyá wọn ayé ò ní fúnra sí wọn ẹni kí Dino kí bàbá ẹ̀ lọ ṣe DNA test ẹ̀ bóyá bàbá ẹ̀ ló ní bàbá ẹ̀ kọ́ ló ní ayé ò ní fúnra sí wọn ló bá ti ń ṣe ṣé ní wèrè ló pọ̀jù nínú yín nínú ẹ̀ tẹ́ wà lórí íńtánẹ́ẹ̀tì lórí Facebook ní Nàìjíríà yìí wèrè ló pọ̀jù nínú yín tí Sisi Alagbo ń sí tọ́tẹ̀ bá ní depression tó bá kú ẹni máa bẹ̀rẹ̀ sí ni máa sunkún ẹ ń ṣí èrè Ẹniọlá má yẹ kíyàn kan búlì ẹ má jẹ́ kíyàn kan gbé ẹwọ́ depression ṣe nǹkan tó bá wùn ẹ wọ́n ló ní resort ẹ tó bá korí rẹ̀ ń bẹ̀ problem ti ẹni tó bá dẹ̀kọ̀ yókù náà bẹ̀ problem ti ẹni wọ́n ló ní problem ẹ ṣe nǹkan tó bá ti wùn ẹ nǹkan tó bá ti pí ẹni kò ṣe nǹkan tó bá pẹ́ ẹni kan á dé àṣírí ẹ wà lọ́wọ́ mi nígbà tó ṣe kíníkan and then tó máa ń tigi bọnú ẹ̀ ni wọ́n ń tigi bọ́ wọn kì í tigi bọ́ ayé ta wà yìí a máa enjoy ayé wa a máa gbádùn ayé olórí burúkú yín tí most yín náà òṣì tẹ́ ń ṣe táwọn ọkọ yín ṣe ló ń yàn àlè nìyẹn most yín irú ìyá Dino ń sí olórí ibú ni wọ́n táwọn bá wọn ṣe ń yàn àlè nìyẹn tó bá ti ń lọ bọ́kọ wọn nínú ilé mommy and daddy style ni wọ́n yìí máa káwọ́ sókè ni wọ́n máa káwọ́ sókè báyìí ní bí ọwọ́ ọ̀bọ tó fẹ́ mú gì lókè po tí bàbá wọn bá jẹjà wá rí fídíò Sisi Alagbo wò àwa lọ mọ̀mọ́ kan tó máa practicalize ẹ̀ fún àwọn ìyá yẹn máa wá sunkún kiri wọ́n gbọ́kọ wọn wọ́n ti gbọ́kọ wọn o wọ́n ti gbà tó ń rùn wọ kí ló tó ṣọ̀rọ̀ ajé gbà tó ń rùn wọ wọ́n ti gbọ́kọ yín o wọ́n ti gbọ́kọ yín o many of you tẹ́ wà lórí íńtánẹ́ẹ̀tì òṣì lẹ́ ń ṣe òṣì so Sisi Alagbo sì kò lọ́kọ
ẹni kò lọ́kọ ó lọ́kọ ẹ ló gbọ́kọ ẹnìkan ó tún lọ ṣayé ẹ ló ṣe 3 kó lọ ṣe 20 sons problem tí ẹ nìyẹn nǹkan tó pé ló ṣe until tí àwọn obìnrin tá bá learn how to stop that until when women learn how to defend protect themselves men will continue. I don't record the Sisi Alagbo àtó ń bàbá Supe. I don't record it. They know ó ti lọ China and sama gbé wálẹ̀ wọ́n lọ pẹ̀lú post ẹ̀ sínú WhatsApp wọ́n send the video yẹn sí mi tí yẹn ṣe ní jàbàjàbà ẹ̀kẹ́ ní post ẹ̀ sí kí lẹ́yìn tó ń lo Panadol fún headache Sisi Alagbo ẹ̀kẹ́ ló gbé sínú platform and then pàtó kẹ́ gbé sílẹ̀ ó wà lọ delete ẹ̀ àwọn kan kì í gbà náà wọn kan lẹ́yìn àti kìtùn ni lẹ́yìn ìyẹn kí ló tún kàn ó jẹ́ kí ló tún kàn lẹ́yìn ẹ̀ kí ló tún kàn ẹ̀ka body count ti yín ká mọ iye tó jẹ́ ẹ̀yin tá ṣe tẹ́ǹsì ọmọ ẹ̀ka body count yín ká mọ iye tó jẹ́ kí ni pálapàla tẹ̀ ń ṣe oníkálukú ayé ta wà yìí bí àwọn sọ fún yẹ̀yin wèrè yìí bọ́lọ̀ ń ṣe dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn obìnrin kan wà pẹ́tẹ́pẹ́ lójúmọ́ ní ojúmọ́ wọn ò lè má sún mọ́kùnrin kò kì í ṣe àrùn o yes ẹ lọ bá dókítà yín kẹ́ lọ béèrè lọ́wọ́ ẹ̀ ọjọ́ kan wọn ò lè má sún mọ́kùnrin àwọn kan wà tó bá ṣe 4 5 ó ẹ̀ṣẹ̀ ń jí wọn bọ̀ díẹ̀díẹ̀ ni àwọn kan wà tó bá ṣe yọkan wọ́n ti wà òkè tó bá ti ṣe yọkan pẹ̀lú wọn báyìí they are okay àwọn míì wà tó jẹ́ pé machine ni wọ́n lórí 4 ó yẹ fẹ́ gbé wọn tìkàbà yé ni irú yẹn sìn kí ló bá sọ pé ṣe ẹ wá ń fẹ́ jú ẹ jẹ́ mọ̀ pé àfẹ́ gbọ́ èmi yóò bá mi mẹ́yìn tó pọ̀ èmi yóò bá wù yí mi fẹ́ gbọ́ ìhòòhò ẹni obìnrin mi fẹ́ gbọ́ òhù ẹ̀ ó ṣe kíní kan bí kan mi fẹ́ gbọ́ I don't want to hear that why can't capitalize lórí ẹ̀ why ṣé kò ti gi bọ̀dí ni ṣé kò ti gi bọ̀dí kí gíṣẹ́ mọ́ nídìí ẹ̀mọ̀ wa máa káàánú ìyá àfẹ́ kó lọ yálà ìyá yín ló máa lọ lọ́jọ́ àìpé yálà ìyá yín ló máa lọ lọ́jọ́ àìpé ẹ fi lẹ̀ tọkùn tó bá post ìhò obìnrin kan nísìn tí ò bá rí obìnrin kankan post ẹ̀ tí ò obìnrin kankan sọ̀rọ̀ nípa ẹ̀ tọkùnrin mi náà tún post tí ò gbọ́n kankan nípa ẹ̀ they will stop it or ṣé wọ́n máa stop àbí wọ́n ní stop ẹ̀ ṣé wọ́n máa stop láti máa post ìhò obìnrin àbí wọ́n ní stop ẹ̀ bẹ́ẹ̀ tó máa ti post ẹ̀ máa bá wọn gbé tó máa ti ẹ wo tí wọ́n sáfẹ́jì ń gbà yẹn ẹ wo bóyá ń ṣe gbàgbé kékeré kan ò lè bá yé mi jẹ́ ó fọ́dà forí gbé tó bá yá gbogbo bí wọn padà ya wèrè mọ́ yín lọ́wọ́ tẹ́ bá fẹ́ post ẹ̀ wọ́n á ní kẹ́ post ẹ̀ ẹ mọ̀ bóyá Sisi Alagbo bí ó ti gba threatening abẹ́lẹ̀ pé kíní yìí ó máa post ẹ̀ tó bá bóyá ó ti sanwó kẹ́ni tó post ẹ̀ you always say mo láṣìírí ẹ lọ́wọ́ wèrè ni yín ni wọ́n ṣe pé àṣírí fún yín lórí íńtánẹ́ẹ̀tì yìí ni mo láṣìírí ẹ lọ́wọ́ bóyá ẹni tó post ẹ̀ kó tó ìdá ọkọ ẹ̀ nídà ọkọ ẹ̀ kọ́ kó tó post ẹ̀ bóyá Sisi Alagbo ti sanwó tó ní máa post kíní kan o máa post ẹ̀ jọ ó yá fún mi ní 1 million ó yá 1 million ni a tún wá lọ́la máa post ẹ̀ ó yá fún mi 2 million a tún fún 2 million máa post tó bẹ́ẹ̀ máa okay post ẹ̀ irú àwa yìí àgbọ̀ nǹkan èmi tó wò yìí mi ò gbọ́ anything tó bá ní lọ́wọ́ tètè post ẹ̀ o tó bá lówó data ó jẹ́ contact mi kí n fún ẹ lówó data má tún help ẹ ti ya wèrè gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń post ẹ̀ yẹn ẹ mọ̀ bóyá tí yín náà wà lọ́wọ́ ẹnìkan àbẹ́yìn ò Papa Supe ṣé ẹ Papa Supe ẹ mọ̀ ẹni tẹ́ Papa Supe pẹ̀lú ẹ̀ láti ọkọ tó fẹ́ sílé ó lè rìkọ́ọ̀dù ẹ ọkọ tó fẹ́ sílé if you were in ìjọra fẹ́ mọ́ tó kọ bí ẹni yìí there's the guy tó yẹ pé fóònù ẹ̀ ó yẹ pé fóònù ẹ̀ bàjẹ́ ni àwọn mi wọ́n ti nítorí lọ tún ṣe lẹ́nu yẹn ti yọ memory card òun test fóònù wò ni gbogbo obìnrin tó bá sùn pàtó including ẹlẹ́hà including
ẹlẹ́hà lọ bèrè ní ìjọba bá díà including ìyàwó ilé ẹ̀ tó bá sùn ó record everybody ìyàwó ilé ẹ̀ gangan tó bá sùn aláyà bí àgbà ooo aláyà kí àbí kí ló kọ alá something lórúkọ family name gbogbo mo tẹ̀lé dákọ̀ family name yẹn tí máa ń rántí including ìyàwó ilé ẹ̀ tó bá sùn ó fídíò yẹn wà ń bẹ̀ ọmọ bí ẹ̀kọ́ tiẹ̀ náà ti record tiẹ̀ pamọ́ ọkọ tó ń bímọ fún ọkùnrin lọ trust Adam at your own risk trust Adam at your own risk ọkọ ilé ẹ̀ bí ó ti record tiẹ̀ pamọ́ tó bá fẹ́ yàwó mi ilé ẹ̀ báyìí akàn fún yàwó mi yẹn ni wà bá wọ depression from there ó ti ní stroke látara bẹ́ẹ̀ hypertension ti join yẹn ló bá wọ coma after coma ló bá di àfẹ́ kó ẹ bá mi share fídíò kankan gbogbo wọn àfẹ́ wọn bá bẹ̀rẹ̀ sí ní kọrin àfẹ́ kó lọ fún ẹ lẹ́yìn tó bá lọ tán kọ́ ọkọ ẹ̀ ò ní ṣèmí náà ń sọ ṣèmí ni wọ́n ń sọ ọkọ á ṣèmí á rún àwọn tí ò tiẹ̀ lérò aláyà bí àgbà you see ẹ tó bá máa pa lọ pé ẹlẹ́rìí ń wà ní kinní kan ló dán kọ sí comment section yẹn ìyàwó ilé ẹ̀ ẹlẹ́hà tó bojú wà nú ẹ̀ ìyàwó ilé ẹ̀ tó bímọ mẹ́ta fún ó wà nú ẹ̀ àwọn gẹ̀ẹ́sì àdúgbò ní bádìí lọ sákóredé street mo tún dárúkọ ìsàlẹ̀ akóredé down lọ sí sàlẹ̀ akóredé kò lọ béèrè gbogbo èèyàn ló wà àìmọye àwọn ọkùnrin bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀ ìyàwó ilé àìmọye ìyàwó ilé tó wà ń bẹ̀ ìyàwó ilé pọ̀ rẹpẹtẹ ìwọ ọkùnrin tó ń ṣe ẹ̀ mọ̀ bóyá ìyàwó ẹ̀ bí wọ́n ń rún lọ́wọ́ níbi kan tó dẹ̀ ti rìkọ́ọ̀dù ẹ̀ pamọ́ ilé ń dàrú lọ burúkú ìjà station kún burúkú ìyàwó mi sá ló fẹ́ ru ẹ̀ lẹ̀ ẹ̀yin ọkùnrin náà tẹ́ẹ̀ni ń ìyàwó yín dáadáa ló bí báyìí owó o gbogbo obìnrin kan ló dúró tó owó o àwọn kan wà láìkì kìíní you dey whine me àwọn kan wà aláìkì ẹ̀ burúkú akúndùn ẹ̀ so kò lè mọ nǹkan tó bá fẹ́ kọ sí comment section àwọn kan wà tó yẹ pé akúndùn ẹ̀ gan aláìkì ẹ̀ tábà ti rí àní jẹun àní má jẹun you dey whine Jesus okay ibo lè fẹ́ tó àwa sí orí ibo lè fẹ́ tó àwa sí àwa lọ́kọ̀ọ̀kan kó máa wá sọ pé yọ̀bọ́kẹ́ ọgbẹ́ni wọ́n máa help ẹ̀ ń ta o wọ́n máa help ẹ̀ ń ta àbí ká wọ́n máa sí ilé ọkọ kẹwàá sí pé kò sí ilé ọkọ kí wọ́n á dá dúró ó ti ya wèrè ìyá ẹ̀ nìkun ẹ̀ máa wú ìyá ẹ̀ nìkun ẹ̀ máa wú tó bá ti lọ dá dúró obìnrin akọ́ni pé ikùn ẹ̀ kàn ra yọ kẹ́lẹ́kẹ́lẹ́ díẹ̀ ni ó sanra o àwọn tó yẹ kó flush ìdọ̀tí jáde tí ò flush ẹ̀ jáde òun ló ṣe ń níkùn díẹ̀ before you know it ghost pregnancy ti wọlé ó lọ nìyẹn awọ ẹ̀ lọ nìyẹn ó ti kú gbé nìyẹn àwa kan láìkí ẹ̀ classes God bless brother Adisa kí ni I don't even know olóṣì yín lè ṣe lè kọ́ ọmọ yín nǹkan tó ń pè ní sex education ẹ lè kọ́ ọmọ yín ìjọba máa bá àwọn ọmọ máa mú àwọn ọmọ yín ọmọ máa rún ọmọ lẹ́yìn tàbí ẹ sọ fún wọn pé àwọn bíi báyìí ló yẹ kí wọ́n fọwọ́ sí lára ẹ̀ bíi báyìí ló yẹ kí wọ́n fọwọ́ sí lára ẹ̀ tó bá dìgbà báyìí ló lè ṣe nǹkan báyìí nǹkan báyìí ló lè ṣe nǹkan báyìí because ẹ lè ṣe àwọn akọ́ ògbọ́n nǹkan tó bá ti ní tèmi lọ́wọ́ ó dà bó yẹ pé tẹ́yìn sọ̀mù ní tètè yá gbé síta o wàláì tàláì tí mo bá bàtà wá ṣe ṣókì máa rẹ́rìn kó ní mo kù díẹ̀ ẹ̀yin obìnrin tẹ̀lé ń wò mí yìí ẹ̀yin tẹ̀wà ní sẹ́ẹ̀tì wa wà ń bẹ̀ o ẹ̀wà ń bẹ̀ o ẹ̀yin sẹ́ẹ̀tì wa ẹ̀yin sẹ́ẹ̀tì wa ẹ̀yin aríkiní má jẹun ẹ̀wà ń bẹ̀ o ẹ̀ ń wò mí àbí sí wàhálà má jẹ́ kẹ́nìkan gba jọ́ọ̀yì ẹ̀ lára ẹ̀ ìyẹn fẹ́ di godmother by force ni ẹni ọlá má gbàṣẹ o ẹgbẹ́jọ nìyí o sẹ́ẹ̀tì jọ nìyí má ti ṣe godmother olóòṣì kankan mo yẹ tó ń kúnlẹ̀ bí ìwọ náà kàn bẹ lójú ni ló ń kúnlẹ̀ ṣẹkẹlẹ after 1 million ó dà pé orí ẹ̀ ó ìwọ gangan ò pé jàmó ni ẹ́ jàmó tó lábọ́ ńlá ni ẹ́ jàmó tó dúró tán jàmó tó kí má domi
má do yálé má dorogún mi tiẹ̀ ló máa fọwọ́ mú ìgbà tí ò lọ́kọ ẹni kò lọ́kọ ó lọ́kọ ẹ ló gbọ́kọ lọ́kọ okay ó tún lọ ṣe kinní kan ẹ tún sunkún ẹ dákun ṣe bọ́n sọ wípé oníkálukú ló ní panla ẹ̀ tó lè fi kan iyọ̀ ṣóyá ti yín ni ṣóyá ti yín. We are waiting for the next story. Next topic. Emu next BOS. Mo ki we thank you. Emu next topic wá. Next topic. Todo ta ni elansi egbesegbe kan lo mu next topic wá. O mo bí àti ẹ náà wà lọ́wọ́ ẹnìkan. Ah mi ṣe ṣìnà o. Èmi àtọkọ mi nìkan ni. Ọkọ ẹ ò lè record ẹ ni. Ṣọkọ ẹ ò lè record ẹ. You trust Adam. You trust Adam. Where you trust Adam o? You trust Adam. You trust Adam. Tiẹ̀ báyìí. Tó bá ti trust Adam. Tiẹ̀ ó báyìí. Ṣeré ṣáájú ajé. Tó bá fẹ́ ṣiṣẹ́. Akon. You see, sometimes when I see some women come online, wọ́n ti gbọ́kọ mi. Wọ́n lè gbọ́kọ anybody o. Oh, they trust Adam. Wọ́n lè gba ọkọ anybody. But àwọn aspect kan wà ṣó ń dáná fọ́kọ ẹ̀ ṣó ń respect ẹ̀ ṣó kì í ṣọ̀lẹ ṣó máa ń ṣiṣẹ́ ṣó kì í ṣọ́ọ̀bù kó kàn dá èkísà àjábò kan dàbò orí kiri ṣó kì í ṣọ́ọ̀bù ṣé oúnjẹ ẹwé àwáyé sìn àmọ́ bí ọkọ fowó lẹ̀ àbákò fowó lẹ̀ àwọn ò gbọ́ nǹkan kan ó máa dé ó máa bóúnjẹ ó fowó lẹ̀ o abóúnjẹ kò fowó lẹ̀ o abóúnjẹ máa wá pọ̀pọ̀tọ̀ tó dáa ṣe ẹran gidi gbin bí oríṣiríṣi ṣàkì wá ṣàkì tó dáa nígbà wẹ́ fi bọ̀kọ̀tọ̀ sí ṣàkì oríṣiríṣi ló wà ṣàkì onígbín wà ṣàkì àkọ́gé wà ṣàkì onígbà wẹ́ wà ṣe ọmọ pẹ̀lẹ́ ní jáde lẹ́ni fowó ọbẹ̀ sílẹ̀ wàá fẹ́ kéku ọwọ́ àwọn irú sẹ́ẹ̀tì àwà ìta bá ti mu awó lọ ni a wá ṣebẹ̀ fún ó máa jẹun gidi tó bá dẹ̀ gba pàpà súpé a máa túra ká èmi ò lè dé ìjáàbù lọ sórí bẹ́ẹ̀dì kò sí nǹkan tó jọ wàá túra kalẹ̀ wàá ṣáájú ajé wàá ongan a máa sọ pé thank you ìdè wọ́n Jésù sísí alágbo ó wà lọ́wọ́ ẹ̀ náà kò dẹ̀ lórí ọkọ ṣé kò ní pàpà many of us obìnrin míì tó ń pa obìnrin míì tó lówó lọ́wọ́ ni pé gbà mo lówó lọ́wọ́ òun ò lórí ọkọ kí ló máa wá ṣe fowó ra nǹkan fi owó tó bá ní fi ra ọkọ tó bá ti máa fún ẹ ní fọkànbalẹ̀ ó ti test ẹ ó ti pé test ẹ ni kì í ṣe pé èèyàn kan máa wá gbé bọ́ọ̀lù oníke tó dẹ̀ pé national stadium ní tiẹ̀ àwa gbé wa no ó ti pé Ronaldo ni ó mọ ṣẹ́ṣe ṣáájú ajé pẹ̀lú ẹ̀ ìjọba fẹ́ sunkún kó sunkún responsibly lórí comment section problem ti ẹ nìyẹn ṣáájú ajé tọ́jú ẹ̀ mú kó tọ́jú ẹ̀ tí ṣe up ó ní tí wọ́n fẹ́ ìwọ ní tó ń fẹ́ kí ló dé problem let's call a spade and last self no try on what aspect ni o ṣe try Abudu Rashidi on what aspect ni o ṣe try you don't judge book by its cover ẹ lọ láwọn aṣọ íńtánẹ́ẹ̀tì pẹpẹ àtúpé ó ń jùdí fún yín ẹ mọ̀ kó tó ń go through lábẹ́lẹ̀ ni you know what people are going through mo ti bá yín sọ̀rọ̀ ní sáà yóò bá wí yìí if I like the woman you know what nǹkan tó mi ń go through lábẹ́lẹ̀ ni kíní kan nìyẹn máa fi dùn rẹ̀ nínú àwọn kan wà wọ́n lè tó wáyé pé nǹkan bá ṣe wọ́n máa kánná sí kíní ni wọ́n ń fa nǹkan wọn lọ nìyẹn àwọn míì máa mutí àwọn míì dẹ̀kẹ̀rẹ̀ kíní yìí náà láìkì ẹ jẹ́ kí everybody ṣe ayé ẹ̀ n tó bá ti rí ń bẹ̀ ó rí nìyẹn kó tó bá rí tó bá hùn kó rí rẹ̀ ń bẹ̀ tó bá hùn kó kàn yókù ń bẹ̀ ẹlòmíì ò ṣe ṣìnà ara ọkọ ilé ẹ̀ ló ti kó àrùn kò gbóògùn ẹlòmíì ò ṣe ṣìnà òun àtọkọ ẹnìkan ni ojoojúmọ́ oṣooṣù ló ń tírìtì àwọn gónógónó kí má pé tán
oṣooṣù ló lọ ń treat ẹ̀ kò dẹ̀ ṣe ṣìnà. Kí ló dé ẹ fún oníkálukú lẹ̀ kan ṣayé wọn tó ṣe òun wọn náà. Everybody have their life to live. Everybody, especially single mothers. Learn how to respect single mothers. Learn how to respect them. They are strong women. 70% single na ten wo yẹn wọ́n fẹ́ fi lé ọkọ wọn sílẹ̀. 70% single mother ten wo wọ́n fẹ́ fi lé ọkọ wọn sílẹ̀. Ṣùgbọ́n tó bá bọ́ sí kó lọ ra aṣọ 1 million per yard tó bá gbé fún wrong tailor bó ṣe máa gé aṣọ yẹn wàá mọ̀ kó wrong tailor ló bọ́ sí kò sí bóbìnrin ṣe lè dá tó bá bọ́ sọ́wọ́ wrong hand níbẹ̀rẹ̀ ayé ẹ̀ nǹkan máa ṣe. Learn how to respect single mothers. Learn how to respect them. Kí ló dé? Bó ṣe kíni kan Ẹniọlá yìí ẹ ti mú sọ́wọ́ lórí íńtánẹ́ẹ̀tì mo post láàárọ̀ tó yẹ kí n ṣe fídíò ìgbà tí mo post láàárọ̀ yẹn nìkan sọ pé èmi ti gbowó lọ́wọ́ Ẹniọlá. Nàìjíríà l'Ẹniọlá wà o. Amẹ́ríkà lèmi wà o. Èló l'Ẹniọlá fẹ́ send sí mi in dollar. Èló? Ó máa send sí mi in dollar. But sometimes when I sit and I see how you guys, àgàgà in Facebook, the man treat obìnrin. Ó máa rí bákan lára mi. Àgàgà àwọn tó bá jẹ́ single mothers yẹn. I have a story of a woman that at 40, òun àtọkọ ẹ̀ divorce. Wọ́n á parí ẹ̀, wọ́n máa parí ẹ̀, wọ́n ní parí ẹ̀. Títí tó fi wọ 80 years. Ẹni tó yẹ kó máa lọ pàpà súpé kó wà tó máa run gbogbo ìdọ̀tí ara ẹ̀ kó máa jáde pẹ̀lú nǹkan oṣù kò pàpà súpé ìjẹ́ kankan mi ìgèrè mi mọ́ kìnìkan ó máa parí ó padà wọ 80 years ó dààmú lórí àwọn ọmọ ó tọ́jú ọmọ ó ṣe gbá ó ṣàwo àsìkò tó yẹ kó máa jẹun mọ́ wọ́n ló ní ghost pregnancy àbí kí ni wọ́n pè àsìkò tó yẹ kó jẹ wọ́n mọ́ ní kú mú lọ because she trusted Adam. Chako papa supe Chako papa Chako ẹlòmíì orí yín ti burú mo láṣìírí ọmọ pé àwọn àṣírí kan wà lọ́wọ́ mi gbé síta ó ń tán lọ ọ̀rọ̀ Síkírá gbé síta àṣírí ẹni bọ̀ tó bá wà lọ́wọ́ ẹ̀ àṣírí Ẹniọlá tó wà lọ́wọ́ yín ẹ jù síta ẹ jẹ́ ká rí ṣe bá máa wò náà ni ìran ló ń jẹ ojú tó bá dẹ̀ ti wò tán kí ló máa ṣẹlẹ̀ a tún máa mú next topic next Mohbad lẹ́yìn Mohbad Yomi Fabiyi bàbá Ìjẹ̀ṣà kíní kan gbogbo next topic. Learn how to respect. Ẹyẹ jẹ́ obìnrin lọ̀tá obìnrin. Ẹyẹ jẹ́ bẹ́ẹ̀ obìnrin lọ̀tá obìnrin. Ẹyẹ jẹ́ bẹ́ẹ̀. Ẹyẹ jẹ́ pé àwọn obìnrin máa bá àwọn ọkùnrin ṣí ẹ̀ nǹkan tí ò yẹ ká ṣí ẹ̀. Why? For what? Torí kíni? Inú yín dùn. Kíni yẹn bá di olórí ibu yín many of you lẹ́dà sára bàtẹ́ ń wò. Wá búra fún mi pé ó dà. Wá búra fún mi pé kíni ò gbé fẹ́. Gbà tó ń wò. Búra fún wa jẹ́ ká gbọ́ pé kíni ẹ̀ ò sọ pòpò gbà tó ń wò. Tí nǹkan tó bá wo fídíò yẹn tí nǹkan ẹ̀ ò bá sọ. Tí ò tap. Ó ti ní problem. Ó ní láti lọ yẹrẹ ẹ̀ wò. Ó ti ní ìṣòro. Learn how to respect people's privacy. Learn it, please. Please, I am begging you, please. Please share this video. Cut it, share it. Please, I am begging you. Learn how to respect people's privacy, please. Nigerians, I am begging, please. I respect people's privacy. Rádaràda lẹ ń ṣe, rádaràda. Ẹniọlá tó bá ń wọ owó tó yẹ kó máa fi ṣe business ẹ. Nǹkan yẹ kó lè mi fi like ìwọ o. Ẹniọlá mi ìgbà tiẹ̀, mi ìgbà tiẹ̀. Let me say nǹkan méjì. Nǹkan méjì tí mo fi gbà tiẹ̀ ni wípé o fine. Jàmó ni ẹ́. Òpórí tó bá ti ráwọn jàmó orí wọn máa kéré. Pasuma náà ni tí jàmó ò bá sanra tó bá dàbí ìgbàlẹ̀ o jàmó láti ìlápò ńlá o lápò. Àkọ́kọ́ tí mo fi like ni pé o fine.
Èkejì tí mo fi like ni pé mo like èèyàn mọ iṣẹ́ ṣe. Tí ọmọbìnrin bá mọ iṣẹ́ ṣe, tí ìṣe pé wá kàn wá da ìkísà borí alọ́dún sórí one plot of land. Abẹ́gbin tomato àwọn ẹgbẹ́ kí ni èlò náà ta báàgì èlò náà ta pẹ̀rẹ̀ tomato 30,000 àbí 35,000. Tomato 30 níbo. Ṣé owó tá ń sọ nìyẹn? Ọmọ ayé ṣiṣẹ́ ọmọ ayé wàá ṣiṣẹ́